Hi everyone, welcome to my channel. Bí Ifá kan ṣe wí ńbẹ̀. Síbẹ̀síbẹ̀ náà màá dárúkọ ọdún. Ní èdè bínibí wa, lédè Ìkẹ́rẹ́ wa ńbí, níbi tí ẹrẹ̀tẹ̀ méjì ti sọ̀rọ̀. Ó ní ajá dúdú ajá gẹ̀gẹ́, àgbò mọ̀mọ̀, ajá gẹ̀gẹ́, akẹ́kọ̀ọ́ mọ̀lẹ́ gàgà kẹ́ lágbára òrìṣà Olódùmarè ajá gẹ̀gẹ́ bá nígbà kan ọmọ orúmọ nìyẹn kan lọ́kàn fẹ́ ya agungi agunla. Kìtì wọn bẹ̀rẹ̀ sí lọ ajá àwọn yìí kọkàn ṣe ajá lílé padà kéè débi kàgbóyà débi karapọ̀ ọkọ̀ lọ síbi kàkẹ́kọ̀ọ́ gàgàràgàyà. Ọ̀rúnmìlà kan òun ní mọ́gbọ́n mọ́ta kọ́ mọ̀ràn móbì orúkùn arúkùn àtù kùn á dàgbà la òrìṣà Olódùmarè kùn á gbọ́ ẹ̀gẹ́. Àwọn kẹrù èrù iṣu, kẹrù èrù àgbàdo, kẹrù èrù ẹ̀kọ. Bọ́ọ̀rún mi láti kábọ̀ mọ́ra rẹ̀ nìkó rúbọ. Ẹjọ́kọ̀ ẹ lọ kẹ̀yà agungi ẹ̀gẹ́ lágbàlá òrìṣà Olódùmarè. Ó gbọ́ àgbàdo, ó gbóṣu, ó gbẹ̀kọ. Yókọ̀ ti dọ̀nà, èèyàn olíbodè ọ̀nà. Àgbòlé kọ́kọ́ pàdé. Ibi kàgbó ti mọ́sẹ̀ halẹ̀ kìí ṣe oríbẹ̀ yìí kìí ṣe ọjà kó búṣu ọsọ ọsẹlẹ̀ kó àgbò dàkú ju ṣu yìí lọ uṣu làgbó jẹ lọ Ọ̀rúnmìlà kó lọ́dọ̀ àgbò èyí ọkọ̀ ya bọ̀ bá já níbi kò tì sí gbóǹkọ́ ti halẹ̀ mọ́ ọjà kó mú èrò ẹ̀kọ́ ó yí kó ajá ìyá ajá kọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ jíjẹ ẹ̀kọ́ lajá jẹ lọ Ọ̀rúnmìlà kó lọ́dọ̀ rẹ̀ èyí ọkọ̀ ya débi gan-an àgbàlá òrìṣà Olódùmarè kàkẹ́kọ̀ọ́ mọ̀lẹ́ gàgàrà yà orí kan ti kú gbé sókè bá kó wí owó ẹsẹ kẹtì kọ́ọ̀nù ọjà kò yí èrò àgbàdo ó yí kó akẹ́kọ̀ọ́ adìyẹ ẹyẹ akẹ́kọ̀ọ́ adìyẹ kọjá àgbàdo lọ Ọ̀rúnmìlà ajá kò mú igi ẹ̀gẹ́ nígun ògún lọ sókè nígun dòkè ẹyẹ akẹ́kọ̀ọ́ gàgàràgà kọrẹ jàgbàdo tí kàrọ́ ní kọ gbàgbàdo kàrọ́ ní kọ dáhùn sílẹ̀ níbi kọrẹ wá kè yíyó kè orí igi ẹ̀gẹ́ kọ yá Ọ̀rúnmìlà nímú gbèsè rùn Ọ̀rúnmìlà gọ gẹ́gẹ́ òrìṣà Olódùmarè kàn ẹ́ ṣẹlẹ̀ ó dúró ọ̀dẹ̀ máká ìlú ká fù Ọ̀rúnmìlà gọ gẹ́gẹ́ òrìṣà Olódùmarè kẹ́ra ní ìṣe Ọ̀rúnmìlà yá mú gẹ́lẹ́ àfúlẹ̀ ìgbàlá ọ ìbọyá àkàtì ṣe bá àkówí ẹlẹ́rẹ̀kẹta ọdẹ mákàlù ká pù Ọ̀rúnmìlà gọ gẹ́gẹ́ igi àgùnlà òrìṣà Olódùmarè tẹ ìdọkùnrin kẹ Ọ̀rúnmìlà yá mọ òun yẹrẹ sẹrun mi èsì ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlà Ọ̀rúnmìlà gọ gẹ́gẹ́ o igi ọ̀rọ̀ ló máa gùn o ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlà Ọ̀rúnmìlà gọ gẹ́gẹ́ o igi ọ̀là ló máa gùn o dọ́kọ̀ Ọ̀rúnmìlà yá gun igi ọ̀là lágbàlá òrìṣà Olódùmarè ni Ọ̀rúnmìlà dolókùn kọdọ lódẹkọ dákété mìrìmìrì kẹsùn kẹẹ̀ní orílẹ̀-èdè àgbáyé ibi kìí egún tí méjì ti á sọ̀rọ̀ pé yóò púṣúpúṣú mi ò pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ ìṣẹ̀ ìwẹ̀rí lódò àárín ọmọ Ògún ni Ọ̀rúnmìlà iṣẹ́ lè yẹ ẹ̀yìn lè yẹ ààyè oríkà ìwẹ̀ ní ègbò púṣúpúṣú mọ́ pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ ìṣẹ̀ ìwẹ̀rí lódò àárín ọmọ ọjà nì Ọ̀rúnmìlà iṣẹ́ lè yẹ ẹ̀yìn lè yẹ náà ààyè orí ní ègbò iyo kúṣúkúṣú mọ́ pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ wọ ṣẹ̀kẹ̀rẹ̀ ìwẹ̀rí lódò àárín bá iyo ohun ọmọ Ọ̀rúnmìlà ní oríkà ìwẹ̀ iṣẹ́ lè yẹ
ẹ ọ́ lè yẹ orí ka agbó ni ibi kì í fà tí ọ̀nì kàn yín wé rírẹ̀ kàn yín táyé rẹ̀ ṣe wé orí rẹ̀ agbó pé àdàgbà pé àdògbó bẹ́ẹ̀ ni fáwílé níbẹ̀ fà náà kàrà balẹ̀ o ẹ àdàgbà o ẹ àdògbó ẹ àrídàmú ẹ àríjẹsẹ́kù ẹ àyáyọ alẹ́ o bẹ́ẹ̀ ni fáwílé bẹ̀ o kí ni a ṣe làbórúbọ yìí o. Gbogbo àwọn tó ń wò mí nínú amóhùnmáwòrán yìí mò ń gbà ládùúrà pé ojú tán fi ń wò mí pé ojú yìí ò ní fọ́ mọ́ wọn lójú. Gbogbo bọ́n ṣe wà bọ́n ṣe ń gbádùn mi báyìí nǹkan rere lọ́lọ́run á máa fi dá wọn lọ́lá. Ẹni tó ń sunkún ọmọ àárọ̀ mọ̀, ẹni tó ń sunkún owó àárọ̀ owó, ẹni tó ń sunkún tó wà nínú àìsàn tó dẹ̀ ń wòran tó dẹ́gbẹ̀ ní ìdùbúlẹ̀ àìsàn ló wà tó ń wo amóhùnmáwòrán yìí ní wákàtí àti àkókò tí mò ń sọ̀rọ̀ yìí wọlá Ifá Elédùmarè tí mò ń sìn gbogbo àìsàn tó ń ba fínra níbi tó sùn sí yẹn Ifá Elédùmarè á bá mi gbé kúrò. Tó bá fi máa dòwúrọ̀ ọ̀la àlàáfíà á ti jẹ́ tirẹ̀, ìlera á ti jẹ́ tirẹ̀, gbogbo ìkólọ ẹ̀ Ifá Elédùmarè á bá mi dá padà. Adẹni àpèsè, adẹni àpèyẹ, adẹni ọlá, adẹni iyì. Gbogbo nǹkan tá à ń finú wa rò gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lójú amóhùnmáwòrán gbogbo nǹkan tẹ́ ń finú yín rò báyìí ní ṣíṣe ní rere ní Ifá Elédùmarè á bá mi ṣe fún yín. Ajé lẹ̀ ń wá ní Ifá Elédùmarè á bá mi pèsè fún yín. Ọmọ lẹ̀ ń wá ní Ifá Elédùmarè á pèsè fún yín o. Ilé lẹ fẹ́ kọ́ tẹ̀ tí nílé lórí bóyá ń yálé gbé káàkiri ní Ifá Elédùmarè á bá mi pèsè ilé alágbáríkà. Ilé tẹ̀ kọ́ tí ò ní wó mọ́ yín lórí ní Ifá bá mi pèsè fún yín o. Bóyá ẹ̀ ń wò mí lójú amóhùnmáwòrán àárín ilé yín ò tó àárín ilé yín ò tó bá kò túṣẹ́ ní lásìkò tí mò ń bá yín sọ̀rọ̀ tẹ́ ń wò mí lójú amóhùnmáwòrán yìí gbogbo ilé yín lárójú gbogbo ilé yín láráyè àárín ọkọ àtaya kò ní dàrú. Ìfẹ́ tán fi ń gbéra láti bẹ̀rẹ̀ títí dòpin ìrìn àjò ayé wọn Ifá Elédùmarè á bá mi rán ìfẹ́ àlàáfíà sínú ayé wọn. Èmi tẹ́ ń wò yìí o ojú àtúrarí òwe àkàlàmọ̀gbò a máa padà ríra wa ojú wa ò ní fẹ́ra kù mi ò ní wá yín tì ẹ̀yin náà ò ní wá mi tì o. Ilé bàbá tèmi á tù mí lára ilé bàbá tèyín á tù yín lára Ifá gbé yín o ọkàn yín á balẹ̀ ẹ̀ ní dààmú o ẹ ṣé o ó dàbọ̀.